Wàsíù Àyìndé Marshal pé lára wa ni àwa ò mọ̀ rí o, ni àwa ò mọ̀ rí o, ni àwa ò mọ̀ rí o, ni àwa ò mọ̀ rí o. Ìwọ fọ́ọ̀mù tó fún wa kò ń ṣọmọ ẹbí wa, kò ń ṣọmọ ẹbí wa ní Jàdí Àrà, kò ń ṣọmọ ẹbí wa ní Adébẹ̀rù, kò ń ṣe ẹbí wa níbì kankan. Àwọn tó ń bá juwọ́ sí ìwé a ti rí i pé wọ́n ń ṣe olórí ẹbí kankan, wọ́n ń ṣe ẹni tá a mọ̀. Ẹ tún káàbọ̀ sínú yàrá ìkàwé yìí níbi tá a ti máa ń pẹ̀kẹ́ lu gbogbo tí ń ṣẹlẹ̀ yìí níkànnì ayélujára. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí tán pátápátá. Mo kí n farabalẹ̀ ṣàlàyé tí ń ṣẹlẹ̀. Àwọn èèyàn ìdílé Jàdí Àrà wọ́n ti padà ṣàlàyé, wọ́n sì ti jáde síta láti lè sọ yìí pé èèyàn Wàsíù Àyìndé, èèyàn K1 The Ultimate pé kì í ṣara àwọn. Ṣùgbọ́n o, ẹ wá má gbàgbé ṣé mo kó sọ mí ti lẹ́tà tó sọ yìí pé èèyàn ìdílé Jàdí Àrà lòun ti wá, èèyàn tó jẹ́ ẹ̀ka kan ní ìdílé Fúsàǹgbùwà. Ṣé ẹ mọ̀ pé nìkan ló sign lẹ́tà náà? Yíyan nàna gbogbo ẹ̀ fún yín. Ẹ farabalẹ̀ wo fídíò yìí tán o. Yín mọ̀ mú wálẹ̀ yọ kankan, yín mọ̀ play àwọn fídíò kọ̀ọ̀kan fún yín. A wà àjọ máa analyse ẹ̀ gẹ́gẹ́ bí inú yàrá ìkàwé tá a wà ká fi lè kẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé ẹ mọ̀ pé ìrírí ayé náà ni wọ́n ń pè lágbà? Ó ti wá dójú ẹ̀ báyìí. Ṣùgbọ́n ẹ ti kọ́kọ́ gbọ́ fídíò eléyìí kékeré tí mo play fún yín pé àwọn ò mọ Wàsíù Àyìndé rí. Yín tún yọ̀ mí wá fún yín. Àjọ wa máa wò ó, àjọ máa analyse ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìdí tí wọ́n fi sọ yìí pé Wàsíù Àyìndé kì í ṣe ara àwọn. Ẹ jẹ́ á tún kọ́kọ́ gbọ́ lẹ́nu arábìnrin yìí, èyí tó jẹ́ ìkan lára àwọn ọmọlé Jàdí Àrà gangan. Ó yá, mò ń bọ̀ náà, ẹ máa bá mi ká lọ náà. Wàsíù Àyìndé Marshal pé lára wa ni àwa ò mọ̀ rí o. Òun tó sáyìn ẹbí ò ránṣẹ́ o, kò ń ṣòun lọ lórí ẹbí o, àwọn tó ní ẹ̀gbọ́n dáadáa tó pọ̀ níwájú ẹ̀ o. Ẹ wo lẹ́tà yìí dáadáa. Ẹ wo ẹni tó sáyìn rẹ̀. Orúkọ ẹni tó sáyìn rẹ̀ ni Ọmọọba Adétáyọ̀ Àbáyọ̀mí. Ṣé ẹ mọ̀ pé ìyá yẹn wọ́n sọ wípé ẹni tó sáyìn rẹ̀ àwọn ò ránṣẹ́, kì í sì sóun ni olórí èèyàn ìdílé Jàdí Àrà, kì í sóun ni baálé ilé Jàdí Àrà. Tó túmọ̀ sí pé nǹkan kan ti wà, àbí ṣé ẹ mọ̀ pé baálé ilé ló lẹ́tọ̀ọ́ àti lè sáyìn lẹ́tà fún èèyàn K1 The Ultimate láti lè dúró gẹ́gẹ́ bí ọmọ oyè lọ́wọ́ láti inú Jàdí Àrà. Ṣùgbọ́n ìyá yìí tó jẹ́ èèyàn ọmọ oṣù ilé Jàdí Àrà, ó ti sọ, ó ní ẹni tó sáyìn rẹ̀ àwọn ò ránṣẹ́, kì í sì sóun ní baálé ilé. Ṣá wá lè sọ wípé gbàbẹ̀ tẹ́lẹ̀ ni. Mò ń bọ̀, ẹ máa farabalẹ̀ kájọ máa yọ lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ti sọ, wọ́n ní àwọn ò mọ̀ rí ẹni tó sáyìn èèyàn Ọmọọba Adétáyọ̀, wọ́n ní kì í sóun ní baálé ilé Jàdí Àrà. Ẹ tún gbọ́ kékeré yìí náà, mo tún ń bọ̀. So iṣẹ́ ara ẹ̀ ló jẹ́ o, kò sí kankan tó mọ̀ tọ́jú náà mọ̀ ń pa ẹ̀wọ̀ àwọn ọmọ bí òdùn náà àmọ́ ń pa ẹ̀yẹn náà náà ṣe ní kí n wá o, ni mo ṣe wá sílé ńlá lẹ́ni o. Ọ̀rọ̀ táwọn yìí ti fẹ́ máa kẹnu ju bá a ṣe ń lérò lọ. Kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ni pé ṣé mọ̀ pé ìyá yìí wọ́n lẹ́nu tó sáyìn àwọn ò ránṣẹ́. Ó túmọ̀ sí pé ìdílé Jàdí Àrà ni ẹni tó buwọ́ lu lẹ́tà K1 The Ultimate wà, ṣùgbọ́n kì í sóun ní baálé ilé. Wọ́n sì láwọn ò ránṣẹ́. Yín tún yọ̀ mí wá fún yín. Ṣé ẹ̀ ń dè bí mo ṣe ọ̀rá mú wá fún yín? Wọ́n láwọn ò mọ Wàsíù Àyìndé rí. Wọ́n lẹ́nu tó sáyìn rẹ̀ kì í sóun ní baálé ilé, páwọn ò sì ránṣẹ́. Mo tún bọ̀ ní ẹgbọ́ kékeré ìlẹ́nu bàbá yìí náà, mò ń bọ̀. Kò sí nǹkan tó ń jẹ́ ṣẹ̀pẹ̀joyè. Wà tí bàbá dé láti Dọ̀wá, ọmọ 4 péré náà bí ń Jẹ̀bú Òde, kò dẹ̀ sí ṣẹ̀pẹ̀joyè nínú wọn. Bàbá mi nìkan lọkùnrin tó wà náà àwọn Jàdí Àrà. Ẹ wo lẹ́tà yìí dáadáa. Ẹ rí i pé Descendant Family Unit tí èèyàn K1 The Ultimate field, ó ní ṣẹ̀tẹ̀joyè ní unit òun. Obìnrin tó kékeré tó rọra sọ̀rọ̀ yìí, ó ti wá sọ̀rọ̀, ó nínú ilé Jàdí Àrà, ó lọ́mọ 4 péré ni bàbá àwọn bí. Ó ní bàbá tòun sì lọkùnrin ẹyọ kan tó wà ńbẹ̀, pé kò sì sí ṣẹ̀tẹ̀joyè kankan nínú ọmọ bàbá àwọn. Ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. Mo tún ń bọ̀ náà, ń wà mú ìmí wá fún yín. Tí ẹ̀ ń dé o, ṣé ẹ mọ̀ pé wọ́n ti ń yọwọ́ Wàsíù Àyìndé, wọ́n ti ń yọ láwo gbogbo ọ̀nà tó gbà fìlì lẹ́tà ni wọ́n ti ń yọwọ́ ẹ̀ láwo. Wọ́n lẹ́ni tó sáyìn pé kì í ṣe baálé ilé Jàdí Àrà ló sáyìn, wọ́n ò mọ ẹni tó sáyìn rí. Wọ́n ti wá ní pé descendant ilé tó pè ní ṣẹ̀tẹ̀joyè, wọ́n ní kò sí ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn nínú ìdílé Jàdí Àrà. Wọ́n lọ́mọ 4 péré ni bàbá àwọn bí. Ọkùnrin ẹyọ kan
wọn dẹ̀ ní kì í sì ṣe ṣẹ̀tẹ̀jọyè tó lóun ti wá mọ̀ ń bọ̀ ná àwọn ìdílé gangan baálé ilé tó wá sọ̀rọ̀ ẹgbọ́n mò ń bọ̀ ká tó wá analyse gbogbo ẹ̀ finally. a fẹ́ fi orúkọ àwọn ọmọ ọba wa sílẹ̀ kí àwọn ẹbí wọn kán lè dárúkọ wọn kán gbé wọn sílẹ̀ pé a fẹ́ kí ọmọ ọba wa yìí ó kó jẹ oyè wọ́n máa jẹ́ bíi méjì ẹni tó máa kọ́kọ́ sọ àti ẹni tó máa ṣe ẹlẹ́ẹ̀kejì ẹ̀ a máa ṣe ní inú hall Bisrod ní GRA Ìjẹ̀bú Òde ní ọjọ́ 15th Monday 2025 láago dédé 10. ó ti wá fi hàn gbangba-gbàngbà pé lọ́la ìyẹn lọ́jọ́ Monday 15 of December ní àwọn ìdílé Jàdíàrà ni wọ́n pèsèǹtì ọmọ òye wọn méjì èyí tó dájú ni wípé kò sóko Wasiu Ayinde ńbẹ̀ èyí K1 The Ultimate pẹ̀lú gbogbo ohun tí wọ́n múlẹ̀ lákọ̀ọ́kọ́ wọ́n lẹ́nu tó sáìn lẹ́tà fún wọ́n ní kì í ṣe òní baálé ilé Jàdíàrà páwọn ò mọ̀ rí rárá pé kò sí pé ìdílé kọ́ ló sì ránṣẹ́ ọ̀sà wa sọ pé ó gbàgbẹ́ tẹ́lẹ̀ ni. ẹ̀ẹ̀kejì wọ́n ní descendant ẹ̀ ibi tó ti wá tí í ṣe ṣẹ̀tẹ̀jọyè wọ́n ní kò sí orúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ní inú agboolé àwọn pé ọmọ mẹ́rin péré ní bàbá ńlá àwọn bí ọkùnrin ibẹ̀ kì í ṣe ṣẹ̀tẹ̀jọyè lórúkọ rẹ̀ ń jẹ́. ó máa lẹ́yìn ó máa ẹ̀rí pé mo sàǹtẹ̀ gbogbo ó lẹ́yìn ìdí ni ṣé mo pé wọ́n ní pé ìgbà tí ọba èèyàn Àwùjalẹ̀ èyí tó papòdà tó wà ń bẹ̀ wọ́n ní gbogbo wọn ni wọ́n lajúlẹ̀ níjẹ̀bú Òde tí ó jíjẹ́ pé Alhaji Wasiu Ayinde ó ń wọ ìpèbí tó ń lọ kí ọba ó sì ń fowó lẹ̀ tí wọ́n fi ń pẹran jẹ tí wọ́n fi ń sun mímu wọ́n tún wá kúrò ń bẹ̀ wọ́n tún fún un lóyè wọ́n fún un ní olórí ọmọ ọba Ìjẹ̀bú Òde tí ẹ̀mọ̀ tí wọ́n bá pèèyàn ní olórí ọmọ ọba tí wọ́n bá pèèyàn ní olórí ọmọ ọba ìtumọ̀ ẹ̀ ni pé òun náà bìlọ́ǹgì sí àárín àwọn ọmọ ọba èèyàn ò lè fún èèyàn ní oyè olórí ọmọ ọba láì jẹ́ pé bóyá òun náà jẹ́ ìkan lára ọmọ ọba kò ṣeé ṣe olórí ọmọ ọba iṣẹ́ oyè tí wọ́n máa ń jálé èèyàn lórí pé oyè aṣíwájú of Yorùbá land aṣíwájú of Ẹdẹ aṣíwájú. ẹ jẹ́ ká máa wo ohun tí ó ṣẹlẹ̀ lọ́la torí lọ́la wọ́n ti ní àwọn pìrìsẹ́ǹtì ọmọ oyè méjì tó sì fi di wa dájúdájú pé kò lè sóko Wasiu Ayinde ńbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ìdílé tí wọ́n ti jáde tí wọ́n ti sọ tí wọ́n ti dìnnà ẹ̀ pátápátá báwọn ò mọ̀ K1 The Ultimate gẹ́gẹ́ bí ọmọ ilé Jàdíàrà ṣùgbọ́n ẹ̀yin olólùfẹ́ mi ṣé ẹ lérò pé ó ṣeé ṣe kí Wasiu Ayinde èèyàn Alhaji Wasiu Ayinde kó drag wọn lọ sí èèyàn court ṣùgbọ́n mistake tí Alhaji náà ṣe ni pé wọ́n ní pé kì í ṣe baálé ilé ló sign lẹ́tà fún mistake ńlá ni mistake tó bá yẹ pé lóòótọ́ ni pé ó sọ wípé ìdílé tó ti wà nù ó yẹ kó ọmọ baálé ilé yín kó sì jẹ́ pé òun ni ó sign ọ̀jẹ̀ kókó jẹ́ pé ẹlòmíì ni ó buwọ́lùwé ni ó buwọ́lù lẹ́tà rẹ̀ baálé ilé ló gbọ́dọ̀ sign lẹ́tà ọmọ oyè kọ̀ọ̀kan ó ní authenticate pé ìdílé ibẹ̀ ló ti wá pé baálé ilé sì mọ̀ kí lẹ́yìn lérò pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà táwọn ìdílé Jàdíàrà tán bá pèsèǹtì àwọn ọmọ oyè wọn méjì tí wò rí tí Alhaji orúkọ rẹ̀ ń bẹ̀ ẹ má gbàgbé ẹ drop comment ẹ subscribe sí YouTube channel wa kẹ́ ẹ wá má gbàgbé ẹ share fídíò náà a ó tún máa rí yín náà.